Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta nínú ilé yìí o, ẹ mà kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́, ẹ káalẹ́ ńlé yìí o. Mo kí yín lọ́kùnrin, mo kí yín lóbìnrin. Ọmọdé inú ilé yìí mo kí yín, àgbàlagbà inú ilé yìí mo kí yín o. Baálé ilé yìí mo kí yín, ìyálé ilé yìí mo kí yín o, gbogbo yín mo kí wọn lólódì kan o. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n o káàkiri àgbáńlá ayé o, ẹ kú kàlẹ̀. Àní tójú lẹ̀ mọ́lẹ̀ o, àní jẹ̀sọ́fín aráyé. Kòtò kútọ̀tà gbẹ́lẹ̀ firi wọ̀ wọ́n máa wọbẹ̀ lọ tọmọtọmọ ni. Ọ̀rọ̀ kákọ̀ ní mọ̀kété níwájú ilé alátẹ̀. Ọ̀rọ̀ kákọ̀ tí sì mọ̀kété lórí igbá alátẹ̀ tí mo ti fi káwọ́lé lórí. Ọ̀rọ̀ káwọ́lé rí kò ní wọlé ẹnì kọ̀ọ̀kan wa o. Àní rógùn káwọ́lé rí, àní rógùn fẹsẹ̀ jẹ́lẹ̀ o tọmọtọmọ. Àní gbàpò ìbànújẹ́ lórí aago wa. Wọn ò ní rán ni ibú wá pè wá o. Ayé ò ní pè wá lápèpa, àpèyè àpèlà láyé ọ̀ máa pè wá rí kàbètì. Orúkọ mi ni Dúpọ̀nà ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ọ̀gá o, ìrìn àjò ilé ayé. Ọlọ́run ọba aláwùrà tí ń kọ ìpín, ó ti kọ ìpín kálukú. Òye lọ́lọ́run fi mọ àwọn ọ̀jọ̀gbọ́n tí òye náà kìí sì tà sí. Wá gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ ní ṣiṣẹ́ bí erin tí ń jẹ̀jẹ̀ ìlérí. Ọ̀pọ̀lọpọ̀ lọ́lọ́run ọba aláwùrà sì kẹ́ láì wẹsẹ̀ láì pọ̀fọ̀. Ṣùgbọ́n gbọ́ ọlọ́run ọba kẹtàn fún rẹ̀ lọ́lọ́ jáwé rẹ̀yìn fún rẹ̀. Gbèsè wọnú ayé ẹlòmíì kọ̀mọ̀nà tó bá wọlé, ojúlé ló bá wọlé ni, ẹ̀bùrú ló bá wọlé nínú ilẹ̀ ló bá wọlé ni, àbóhùn lòun fọwọ́ ara òun gbé gbèsè wọlé kọ̀mọ̀. Ìyàwó lẹlòmíì fẹ́ láàárọ̀ ọjọ́, ọ̀tá rẹ̀ ló fi ṣe ìyàwó. Ọkọ lẹlòmíì fẹ́ láàárọ̀ ọjọ́, ọ̀tá ló fi sọkọ. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń gbọ́ mi, ẹ̀ ní ṣíléyàwó. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ń gbọ́ mi, ẹ̀ ní ṣí bàtà wò. Kí ni bàtà fún ọkùnrin? Òun ni ìyàwó, ẹ̀ ní gbé egun eléegun. Ọjọ́ wọn ní pa wọ́n o. Ayé ò ní ṣì wá mú tọmọtọmọ. Agbára ìṣẹ̀dá. Àní ṣìṣe o. Tẹ́ bá rí inú ilé kan tí bá ń dùn tí ń dán. Ìṣẹ̀dá wọn bára wọn dọ́gba ni. Tẹ́ bá rẹ́dà tí ń tajà tí ń jèrè. Ọmọ bá ṣẹ̀dá rẹ̀ mu ni. Ẹlòmíì náà wá ti ń tà tí ń jèrè látọdún tó ti pẹ́ ṣàdédé lójijì. Kòkòrò ajẹnirun ọba dé. Kòkòrò ajẹnirun yìí ó ju HIV lọ. Kódà ó ju COVID-19 lọ. Kòkòrò táwọn wí yìí. Kí ni kòkòrò táwọn wí yìí? Òun ni gbèsè.
òun ní àgbà àná òun lòṣì gbogbo etí tó bá gbọ́ mi kò ní yálé yín o kò ní mọ̀nà ọ̀dọ́ yín atẹ́gùn rẹ̀ ò ní fẹ́ sí yín tọmọtọmọ ẹni tí kòkòrò ajẹnirun yìí bá wọnú gbá rẹ̀ bóńtọ̀ ń bá nígbà mílíọ̀nù yóò jẹ gbogbo ẹ̀ tán bẹ́ẹ̀ kọ́lé ogún bára mọ́tò ọgbọ̀n yóò lù tà nígbàjọ gbogbo etí tí ń gbọ́ mi okùnfà aburú kò ní wọnú ayé yín wá gbọ́. ní ayé àtijọ́ àwọn bàbá wa èyí ṣayé tó da ayé òyìnbó táwọn èèyàn ń fojú ẹsẹ̀ tẹ̀lẹ̀ yìí o tí wọ́n bá fẹ́ lọ ìlú kan wọ́n á ṣèbéèrè sí wọ́n bá fẹ́ dáwọ́lé nǹkan wọ́n á ṣèbéèrè sí kódà bí wọ́n da oko yẹ̀pẹ̀ yìí ǹjẹ́ yẹ̀pẹ̀ ọrọ̀ àwọn ni láti ní dáko mbẹ wọ́n sì dáko tí wọ́n sì rí tí wọ́n sí ọ̀rẹ́ mi wá gbọ́ o kí ni wọ́n á wí eléyìí sí kí ni wọ́n á wí wọ́n ti ń kó bọ tí òjò ọmọ tí òjò rójútó ara rẹ̀ náà láì tí rẹ̀ kọ́ wá kọ́gbọ́n ọ̀gbọ́ ó rí mẹ́ta àbí méjì ó rí ìdìmú ń bẹ̀ tó sì jẹun tí ń ṣẹlẹ̀ sí ọ ìní ọwá sóògùn wá ọwá kọ́gbọ́n ni mo wí fún ọ. Yorùbá ní ń farí mi yọ ọ̀dàn bíi tàlí bí àlí ti yan rí ti ẹ̀kọ́ nìwọ́ yàn. Iṣẹ́ tí bàbá ṣe tó fi dolówó ọmọ lè ṣe kó dolòṣì torí pé orí wa lè rí bákan náà ìpín ta yàn wá látòdì ọ̀run ọ̀pápọ̀ mọ́ra wọn. Ìpín tá a yàn wá àkọsẹ̀jáyé tá a gbé wáyé ọ̀pápọ̀ mọ́ra wọn. Ẹlòmíì lè rẹwà kó pupa rókírókí bí èsúrú ọ̀tọ̀ lóríire ọ̀tọ̀ níwáre ọ̀tọ̀ nínú rẹ o ọ̀tọ̀ sì níṣẹ́ rí ọ̀pápọ̀ mọ́ra wọn. Ṣàṣà lọkọ rẹ tí báyà rẹ pàdé ṣàṣà sì ní aya rẹ tí bá ọkọ rẹ pàdé. Ìyá èèyàn lè burú kọ́ ya ìkà táwọn ọmọ rẹ̀ ó sì jọmọ rẹ̀ ẹ máa wo nǹkan o. Bàbá èèyàn lè burú kó gbóná bí ẹlẹ́gùn ṣàpọ̀nà tó sì jẹ́ pé ìyàwó rẹ̀ aya rẹ̀ láàfún tẹ́lẹ́dùà tí ó fi jíǹkì rẹ̀. Ẹ̀rẹ́ ni ọba wa farabalẹ̀ kò ní sí mú torí ẹ̀ làwọn ìyá wa láyé ìjọ́hun tí wọ́n bá lọ ọjà tí wọ́n bá lọ ra nǹkan wọ́n mú bí ọ̀rẹ́ wọn lọ́wọ́ àbí bí ẹ̀gbọ́n wọn àbábúrò wọn àbárà alé wọn ẹni wọ́n jọ jẹ́ ìyá kọ àbí ẹni tó jẹ́ ìyáálé tí wọ́n ìyáálé mi ẹ̀jẹ̀ àjọ ọ̀dọ́jà mo fẹ́ wo kinní kan bàtà ní ọ̀rà ní igbá ní ọ̀rà ní kankan ní ọ̀rà báwa wá ní ìyá kọ́ mi ẹ má mú yìí èyí ò ní pẹ́ jẹ ẹ̀rà yìí èyí dá wọ́n jọ wò ó akíní yìí dá èyí ni ọ̀dá wọ́n ní àjọrò ní jẹ́ ìjẹrò àjọmọ̀ ní jẹ́ ìjẹmọ̀ ẹ̀yin àgbàlagbà ẹ má bínú o àwọn àgbàlagbà wọn kì í kàn kí nǹkan mọ́lẹ̀ lójijì wọn ó ṣe rárá ibi ọmọ ti fẹ́ lọ́kọ wọ́n béèrè pé ọmọ ilé ìbò alọ fẹ́ ọmọ ilé lágbájá báyìí táwọn nìyá rẹ̀ àwọn ti mọ̀ ìyá dáadáa ni àwọn ìjẹ́ bàbá rẹ̀ náà wọ́n béèrè wọn ò lè fẹ́ àmọ́ bàbá rẹ̀ èèyàn bú gbáà ni òun ló ṣe ń báyìí nígbà báyìí ìdí tó fi lè fẹ́ nu. Ìdílé mi wọ́n sì lè ní kọ́ dákọ rẹ̀ wọ́n wá ìdílé náà lọ ìlú tí ìbàjẹ́ wọn ìdílé wọn ọ̀dà ègún burúkú ni wọ́n gbogbo wọn máa dọ́gba bíi ráìsì ni ẹ̀dá bá ti fẹ́ gàǹdílé náà wọ́n á máa fà á wálẹ̀ ni ẹ mọ̀ pa àwọn ilé bẹ́ẹ̀ lọ́pọ̀ rẹpẹtẹ ìdílé tí wọ́n fẹ́ kẹ́nìkan kó gò wọ́n tán ẹ gbọ́ ẹ máa bá ń ká lọ.
mo yàn fún orí mi o. Lọ́jọ́ akúnlẹ̀yàn lájúlé ọ̀run. Èmi pẹ̀lú ẹlẹ́dàá mi mọ́ mi ò orí o. Orí ẹni làwúre orí o. Orí òun agbáláwo rẹ̀ kò ní. Mo ti lọ òwúrọ̀ mo mọ̀ bá rí mi mú o. Ó bá mi dàbọ̀ gbére omi òwúrọ̀ orí ẹni bá bẹ lẹ́yìn yẹn ni. Bá àkúnlẹ̀ yan ò bá pọ̀dọ̀ lẹ́yìn yẹn ni. Báráyé bá gbé mi sínú iná, iná máa tún ní lára mi. Bẹ́ẹ̀ni yan bá fẹ́ ṣàngó lọ́wẹ̀, ariwo lásán ló máa pa. Orí mi máa mọ̀ padà o. Orí èlà ọmọ kan ṣoṣo lọ́wọ́ Elédùmarè ló bóyọ. Ẹran tí wọ́n bá òkèrò rè. Ó ní kàkà kọ́bà bí ó tún jẹ lẹ́yìn o, àkúkú fi dà yanjú ọ̀rọ̀ o. Àmọ́ orí ọmọ padà o. Akúnlẹ̀ yọmọ jẹjọ́ o. Orí mi mọ̀ mọ̀ padà lẹ́yìn mi ò orí o, orí o. Báyé bá rojọ́ mi níbi mọ́mọ́ gbà orí mi. Ẹ kú kalẹ̀ gbogbo èèyàn ọmọ Yorùbá, orí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ò ní gbàbọ̀dé o. Ìṣẹ̀dá yín kò ní gbàbọ̀dé. Gbogbo ohun tẹ́ fẹ́ lélẹ́dùà ó ṣe. Gbogbo ohun tẹ́ fẹ́ òun lélẹ́dùà ó ṣe fún yín. Ẹ wá gbọ́. Kí ni a fẹ́ mẹ́nubà? Ohun tá a fẹ́ mẹ́nubà. Ìṣẹ̀dá iná, ìṣẹ̀dá omi, ìṣẹ̀dá Yepe àti ìṣẹ̀dá afẹ́fẹ́. A máa mẹ́nubà wọ́n ní ọ̀kan ọ̀jọ̀kan. Ẹ gbọ́. Àlámà mẹ́nubà wọ́n ní ọ̀kan ọ̀jọ̀kan. Ṣùgbọ́n èyí tá a kọ́kọ́ nawọ́ mú, a ti sọ ọ̀pọ̀lọpọ̀. Èyí tá a tún nawọ́ mú lónìí ni ìṣẹ̀dá omi pẹ̀lú ìṣẹ̀dá Yepe. Kábíyèsí Ọlọ́run. Kábíyèsí Ọlọ́run. Ọ̀rẹ́ mi, wá gbọ́. Tó bá jẹ́ pé ìṣẹ̀dá omi ló ń lò,
ìṣẹ̀dá omi ṣẹ́ tó bá jẹ́ pé ń lò tó bá fẹ́ ìṣẹ̀dá yèpẹ̀ oore wà ń bẹ̀. tí ọba sì fẹ́ ìṣẹ̀dá omi bẹ́ẹ̀ náà oore wà ń bẹ̀. àmọ́ omi oríṣiríṣi ló wà o, yẹ̀pẹ̀ oríṣiríṣi ló wà. omi àánú ń bẹ, yẹ̀pẹ̀ àánú ń bẹ. ọ̀gbọ́n táwọn fún ọ, omi àánú ń bẹ, yẹ̀pẹ̀ àánú ń bẹ. àwọn ìṣẹ̀dá méjèèjì yìí tí wọ́n bá jọ wà, ohun rere a máa tọ̀ra wọn jáde, wọn a máa ranra wọn lọ́wọ́. a máa ranra wọn lọ́wọ́. ìwọ tó bá jẹ́ ìṣẹ̀dá yẹ̀pẹ̀, ó ní sùúrù tí ó pọ̀, ó sì ní àfaradà. bẹ́ẹ̀ náà nìwọ tó bá jẹ́ omi, ó ní sùúrù, ó sì ní àfaradà. ṣùgbọ́n nǹkan kan ń bẹ lára ẹni tó jẹ́ ìṣẹ̀dá omi, wọn a máa nígbónára, wọn a máa jòwú, ẹjọ́ wọn a sì máa pọ̀. èyí tí ó bá sì yòjòwú nù wọn, ẹni tó mọ sọ fún wa yìí pé omi oríṣiríṣi ló wà. omi owú ń bẹ o, omi ajé ń bẹ, omi ariwo ń bẹ, wọ́n pọ̀ lọ́bẹ̀ gbáà lóríṣiríṣi. ṣẹ́ǹgbọ́n mi yé báyìí. tí ìṣẹ̀dá méjèèjì yìí bá papọ̀, ohun rere a máa tara wọn jáde. kódà orí tí í dalẹ́ ni a máa tara wọn jáde. kódà àwọn àṣírí ńláńlá kan ń bẹ tí tó jẹ́ pé ó wà láàrin wọn, á mẹ́nubà díẹ̀ ń bẹ fún wa. bàbá ọgbọ́n agbẹdẹkùdòdò òwòsàn tó lámì lákàlà níjà ọjọ́ pẹ́ tó sì ń ṣe bẹbẹ lórí bẹbẹ lúbẹ ká má parọ́ níbi iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tewétegbò yìí òdúlọ́mọ àyàndáre kan ṣáàjì. àjàgbé láyé okun láyé ayé sì ti dàrà gbé onírúurú okun ní ń dojú kọ̀ọ̀rọ̀ ọmọnìyàn ọ̀tọ̀ọ̀tọ̀ nìṣòro tó ní kálukú ń bò bá bí aṣọ rẹ̀ lábẹ́nú káàfin lọ̀kọ́sẹ́ sì lè wọ ìṣòro gbogbo ayé ọmọ bá gbé. The Bluetooth device is ready. mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n o, mo sì fẹ́ kẹ́ ẹ máa bá mi fẹ̀mí ká lọ. mo fẹ́ kẹ́ ẹ máa bá mi fẹ̀mí ká lọ torí àsìkò àti dátà. rí ìṣẹ̀dá méjèèjì yìí tí wọ́n bá jọ wà, gbogbo a máa gún régé o, gbogbo a máa gún régé. kí ni àṣírí ńlá tí ń bẹ láàrin àwọn méjèèjì ni pé tí yẹ̀pẹ̀ àtomi bá fẹ́ra wọn, bí aburú bá fẹ́ kan omi, yẹ̀pẹ̀ a máa gbà á mọ́ra. èyíkéyìí tí bá ń níràwọ̀ omi, tó bá jẹ́ pé ọkọ ló níràwọ̀ omi, tí ìyàwó ní ìràwọ̀ yẹ̀pẹ̀, aburú ló fẹ́ ṣe ọkọ ní ìyàwó rẹ̀ ó gbà á mọ́ra. ìyàwó ló bá ní ìràwọ̀ omi, tí ọkọ ní ìràwọ̀ yẹ̀pẹ̀, tí aburú bá fẹ́ kan ọkọ, ìyàwó gbà á mọ́ra. bọ́bá sì fẹ́ kan ìyàwó náà, ọkọ gbà á mọ́ra. wọn kì í túnú àṣírí ara wọn síta. wọn yìí túnú àṣírí ara wọn síta. ṣùgbọ́n ewu tó wà ńbẹ̀ fún wọn rèé o. tí wọ́n bá fẹ́ bá àyàn ṣe, àwọn méjèèjì wọ́n gbọ́dọ̀ wà kíáfù dáadáa. kí wọ́n wo orí ìṣẹ̀dá táwọn fẹ́ bá dòwò pọ̀, kó má kó ìnira bá wọn. ọ̀rọ̀ àwọn méjèèjì dà gẹ́gẹ́ bí ìbejì.
òun tí bá ń dun Táyé òun náà ní dun Kẹ́hìndé ìfẹ́ yẹn máa pọ̀ láàrin ara wọn gan-an. ìdílé tí wọ́n bá rí báyìí mo bẹ̀ ìwọ tó bá jẹ́ ọkọ má fọwọ́ ara rẹ fa wàhálà yìí ṣe pé o lè fẹ́yàwó méjì tó bá fẹ́. sọ̀rọ̀ ẹni tó bá fẹ́ sí jẹ́ kó jẹ́ déédéé irú ìyàwó tó fẹ́. tó bá jẹ́ pé omi bá ní ọ́ tó o sì fẹ́ yẹ̀pẹ̀ tó bá fẹ́ o tún lè fẹ́ omi tàbí kó fẹ́ yẹ̀pẹ̀. tó bá pé yẹ̀pẹ̀ bá ní ìwọ tó jẹ́ ọkọ tó bá fẹ́ o lè fẹ́ yẹ̀pẹ̀ ẹgbẹ́ rẹ tàbí kó fẹ́ omi. àmọ́ tó bá lọ sí gbé síra wọn ó léwu díẹ̀ ọ̀rẹ́ mi ó léwu díẹ̀. Màálù ń gbèjà, gbogbo tó bá dé lórí àkàzọ àti gòkè. Jagunmólú tàbí kó ṣe nípa ìsàn lórí ọ̀rọ̀ ìlera ìjà. Táìpọ̀fọ̀ ọ̀tán ṣòro lòwe Yorùbá wí. Ọ̀gbọ́n ni ká gbéra nílẹ̀ ká dìde ká tẹ́ pẹpẹ ọ̀rọ̀ fagbọ́n. Ibi ènìyàn ti ń lérí pé wọ́n pa á. Ibẹ̀ lẹ́nìkan ti ṣe tá àti gbà ọ́. Oko ìṣòro kan ò jìnnà títí tí pápá àbújá rẹ̀ ò sí létílé. Ẹni bá dénú ogun mọ́ra títí ẹ̀ ọba. Ké gbàjarè níwájú ẹni tó lè gbà ọ́. Òkè ẹ̀rọ̀pọ̀ nìṣòro ìgbà ti pẹ̀tẹ́lẹ̀. Ọ̀rẹ́ wa, kí ni irúfẹ́ òkú tó dojúkọ? Irú ìṣòro wo ló tẹjúmọ́ gẹ́gẹ́gẹ́? Kò sí iṣẹ́ ọ̀sẹ̀lẹ̀ yìí láyé. Gbọ́, ó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn kan. Àwọn èèyàn kan ni wọ́n wí fún tí wọ́n fi bọ́ lọ́wọ́ ogun. Ọmọ tó bá fipá léèyàn gbé ohun tá a bá sọ jáde òun lèèyàn mà. Àbílẹ̀ ayé ọlọ́dún níyàn tá a wà yìí kọ́. Ayé irọ́, ayé ariwo tó kún fọ́pọ̀lọpọ̀ dààmú fọ́fọ́fọ́. Olúwa ò sì dá wa mọ́ ṣòro. Ọmọ ènìyàn ní ẹ̀bẹ̀, ènìyàn ní ìdálúrú pọ̀ mọ́ sápà. Ọmọ ẹnìkan ń sunkún ìyàgà, ẹnìkan ń sunkún ìrówó náà. Ayé tọ́mọ ẹnìkan ń ṣiṣẹ́ bí ẹni tí kì í ṣe àìrírí. Ilé ayé yìí náà ni ibẹ̀ láti rógun lọ́gọ̀ ọmọ ènìyàn tí wọ́n ń gbé kìn nínú àìsàn. Jagunmólú akéwì Oòduà, Dr. Lukman Ọlátúnkànmí Àyẹ́dáre, bàbá ògbó ọmọ ọdún àgbà, lọ́jọ́ kó yé mi wípé káwọn ìṣòro wọ̀nyí ó tó ṣẹ́kúká, àmì ara lèèyàn kọ́ rí. Àìlákàtí àtà ìtètè fura ní jẹ́ fúngun àtìdààmú ọ̀tẹ̀ èèyàn rí. Àmì burúkú ni jàǹkẹ́ ẹ̀wọ̀ tí ń kọ́ni lọ́rùn láàrin ọ̀dẹ̀. Ìbẹ̀rẹ̀ ìfàsẹ́yìn ni kò dédé wáyé. Ọ̀pọ̀ àṣírí ní máa ń ti lè àlá nílá tú. Ọ̀pọ̀ ènìyàn nílá wọn kì í kíyèsí ni. Àlágọ̀ lọ̀pọ̀lọpọ̀ àṣà tí kò wá ń dá títí tó gun ayé òfin títí àlá bẹ̀rẹ̀. Ìdí àbárè tí Dr. Lukman Àyẹ́dáre fi ṣàkójọpọ̀ odidi ìwé ìtumọ̀ àlá. Kíkálukú tó bá ti rà ó lè máa sàmì àlá tó bá lá. Lásán kọ́, okùn ayé ń bẹ ẹ̀dá òfura ni. Ibì kan ní sì ti bẹ̀rẹ̀. Àyẹ́dáre ọmọ ọ̀dọ̀ àgbà ló ní ká máa kíyèsílẹ̀. Kí ni ìṣòro rẹ? Kí lókun ayé tó dojúkọ? Tó bá ṣayé yìí di yẹpẹrẹ. Ìtì ọ̀gẹ̀dẹ̀ ní kò tó ń hàn lọ́dà bẹ́ẹ̀. Bọ́ọ̀bá ti dàgbà la Dr. Lukman Àyẹ́dáre. Ó padà gbàgbé wé ń bẹ egbòogi pàrún jẹ́ fún wòsàn wìtìwìtì. Tó sọ fọ́ọ̀rún, tó ṣayá, gbéra fọ́nà wàràrò, àmúbọ̀ọ́ṣẹ́, bó ti ṣe ta ìtàkìrì ọjà, okun àtàtà gbèsè, bó ti ṣe tàtàkó wúrà, gàtí Dr. Lukman ọmọ Àyẹ́dáre, onírúurú àìsàn ìdùbúlẹ̀ tó ń ta ìsàn ìnàró, ẹbẹ̀ dí ọmọ ọ̀dọ̀ àgbà kájú ẹ̀. Níbikíbi tó o bá wà lórílẹ̀-èdè àgbáyé, ránni pè wọ́n bó tiẹ̀ lè wà. Bó ṣe kí wọ́n bá gbé wòsàn oògùn ránṣẹ́ bí HL ó gbé. Bọ́bá jẹ mọ́ kí Dr. Lukman Ọlátúnkànmí ọkọ̀ fẹ̀rẹ̀. Ó wá bàbá ọkọ̀ ọba ojú àsìkò nínú àsìkò. Káàkiri àgbáyé lọ́wọ́ dá ìwòsàn ìbílẹ̀ wọn ti hàn lókè lálálá. Ìsẹ́yìn oru ọmọ ẹgbẹ́ tí mo kọ. Ọmọ jọmọ lọ, ènìyàn jẹ́ ènìyàn lọ. Nípa ìṣègùn ìbílẹ̀ tí ò ní nǹkan èèwọ̀ nínú pọ́nbélé, Lukman Àyẹ́dáre Ọlátúnkànmí ọmọ ọ̀dọ̀ àgbà gáyàtà. Bí ọ̀dọ́ òun kò lè jọra wọn, ìwòsàn ìbílẹ̀ tó dájú ń bẹ lágbàlá Ọlátúnkànmí ọkùnrin ńlá. Lágbè ìgbérí gidi ọkùnrin dẹ́ndẹ́n tí ìfowópamọ́ ṣe wòsàn. Dr. Lukman Àyẹ́dáre
kàn sí lónìí fún ọ̀sẹ̀ ìbílẹ̀ torí irúfẹ́ ìlera àti ìdààmú tó bá dé. Ẹni tó mojú ògùn tó lè pa dìnírẹ̀nù onírọ́ àtàwọn alùjìbìtì ti pọ̀jù nírú àkókò yìí. Olúwa ò ní já sínà. Ẹ̀ka ilé-iṣẹ́ ìgbìmọ̀ nílẹ̀ àwọn pẹ̀ lópòpónà onírèké. Òdì kejì ibùdókọ̀ òkè ìtùnú dùgbẹ̀ nígboro Ìbàdàn. Ó sì tún lè kàn sí wọn lákùnlé. Agboolé alùbàdà nígboro sẹ́yìn orò ẹ̀bẹ̀ ní mọ́kọ́. Olúwa ò ní jẹ́ ká bọ́ sọ́wọ́ ọ̀kà èèyàn. Ǹjẹ́ ẹ ti gbọ́? Olú ilé-iṣẹ́ Dr. Lukman Anyadare. Bàbá ọgbọ́n ti kúrò ní Bàrígà lọ́ọ̀kọ̀ òdù. Láti Kétu ni ẹ ti wọ mọ́tò. Ti ń lọ ságbègbè gbogbo. Bọ́sọ̀ tó kẹ́yìn ni ẹ ti rè dúró. Kí ẹ tún wọ mọ́tò dé Báyẹ̀kù láti béèrè. Ojúlé kẹtàléláàádọ́ta, nọ́mbà 53, Emily Street, Onímọ̀tìmọ̀yà. Ẹni ìrìn àjò bá wá rú lójú. Wọ́n pe nọ́mbà wọn wọ̀nyí. 08032983298 tàbí 08089038658. Jagunmọ́lú akéwì Oòduà. Dr. Lukman Anyadare. Bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ni ó pe. Méjì kan wò sí láàrin òkúta ilẹ̀ lásán. Àjẹbí abínibíni tiwọn. Bàbá ń sọ nípa ìwòsàn ìbílẹ̀. Kàtí wọn lórí Facebook, wọ́n fi ìwòsàn rẹ̀ jọlá. Dr. Lukman Anyadare Ọlásùnkànmí lórúkọ wọn. Kò jọra wọn kò papọ̀. Orúkọ ẹnìkan bá tún fẹ́ jọ bẹ́ẹ̀ kò lè jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta. Nọ́mbà tí mo mẹ́nu bà lókè yìí ló tún wọ WhatsApp. Ẹ kú kalẹ̀, ẹ ṣeun. Yóò yẹ wá pọ̀ ní yẹ̀ẹ́lẹ̀ lágbára Elédùà. Àwọn àtúnṣe díẹ̀ ráńpẹ́ wà níbi ọ̀rọ̀ tí wọ́n sọ. Àkọ́kọ́ ń bẹ̀ ni pé Ìkòròdú ni mò ń gbé. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ti wọ mọ́tò láti Ìgbogbo, ẹ wọ mọ́tò Báyẹ̀kù. Ẹ bọ́lẹ̀ ní Emily bus stop, Emily Street, number 50. Ẹ gbọ́ Emily bus stop, Emily Street, number 50. Bó ṣe jẹ́ nù. Ayé wa kò ní yẹ̀ẹ́lẹ̀ fún gbogbo wa lágbára Elédùà. Níbi ọ̀rọ̀ tá ń bá bọ̀. Ìràwọ̀ omi pẹ̀lú ìràwọ̀ Yepe, ìràwọ̀ tó dáa gbáà ni. Àjọṣepọ̀ wọn dáa. Oore láéláé ní wà láàrin wọn. Jẹ́ gbọ́, tí ọba fẹ́ báyàn dọ́rẹ̀ẹ́ pọ̀, orú ọ̀rẹ́ tó fẹ́ bá dá. Tí ọba fẹ́ fẹ́yàwó, orú ìyàwó tó fẹ́ fẹ́. Ìṣẹ̀dá àwọn méjèèjì ọ̀dà gan ni. Àmọ́ o, ẹ ṣọ́ra sí i. Lọ́nà wo? Lọ́nà yìí pé ọ̀rẹ́ tẹ bá fẹ́ bá ṣe. Ẹnjìníà ẹ ṣe sùúrù díẹ̀. Ọ̀rẹ́ tẹ bá fẹ́ bá dá ọjọ́ ni tí ìṣẹ̀dá ẹ̀ méjèèjì tó ṣe déédéé. Báwọn ẹni yìí bí wọ́n bá ń ṣe sàárà dáadáa, bóyá à ń ṣe sàárà oúnjẹ jíjẹ fáwọn èèyàn dáadáa lóòrèkóòrè, ọ̀dà púpọ̀. Èkéní lè máa bá èkejì ṣe sàárà àti ẹ̀, èkejì ó lè máa bá èkéní ṣe sàárà àti ẹ̀, níbi tí ìṣẹ̀dá àwọn méjèèjì tó gún régé dé. Bí tó gún régédé, ẹ̀rí nǹkan. Ìkéní ó lè bá èkejì ṣe sàárà, èkejì ó sì lè bá èkéní ṣe sàárà. Kódà wọ́n lè tarú ọjà kan náà. Ẹ gbádùn mi,
wọ́n lè ta irú ọjà kan náà ẹlòmíràn máa wò pé ṣẹ́ẹ̀sì bẹ́ẹ̀ ni mo sọ fún ọ wọ́n lè bára wọn ta irú ọjà kan náà. ẹ rí ìṣẹ̀dá omi àbíyí ọ̀la ni ẹni tó sì jẹ́ ìṣẹ̀dá yẹ̀pẹ̀ àbíyí ọ̀la lòun náà ẹ rí nǹkan báyìí àwọn méjèèjì alágbára ni wọ́n. àárín yìí ni wọ́n ti máa ń yọ gbólóhùn kan tí sábà máa jáde lánàá àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n máa sọ wípé obìnrin míì pé kò lè fẹ́ èèyàn lásán pé kó fẹ́ èèyàn tó bá jẹ́ èèyàn takuntakun tí ó jẹ́ akíkanjú èèyàn. ṣe rí àwọn méjèèjì yìí akíkanjú ni wọ́n tó jẹ́ pé wọ́n ṣòro mú àfi tí wọ́n bá fira wọn lẹ̀ wọ́n ṣòro mú àfi tí wọ́n bá fira wọn lẹ̀. ṣe wá rẹ́yìn méjèèjì tẹ́ ẹ bá ti wà báyìí ẹ má jẹ́ wọn orí náà rí yín torí pé ohun tí wọ́n máa ṣẹlẹ̀ nínú ayé yín nǹkan ìyanu ni ìyanu ni wọ́n máa ṣẹlẹ̀. bí ìyanu báyìí ti ń ṣẹlẹ̀ nínú ayé ẹni inú ọ̀tá kì í dùn o inú ọ̀tá ìṣekínni inú ọ̀tá kì í dùn. ẹ gbọ́ ẹ wàá dákun ẹ má fún ọ̀tá ní ọ̀rọ̀ sọ ẹ ti gbọ́ báyìí. ẹ kú kalẹ̀ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi. lágbára elédùà á máa tẹ̀síwájú ní ọjọ́ míì ọjọ́ rẹ̀. orúkọ mi lẹ́ẹ̀ka sí Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. a kì í bá a mọ̀ o ẹ lè fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group. nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa 08032983298 ẹ jẹ́ n fi kóòdù sí +2348032983298 ẹ jẹ́ n tún wí +2348032983298. nọ́mbà tí mò ń lò ní orílẹ̀-èdè Benin +22967538915 +22967538915 ẹgbàá kan sí +22952988116. ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp tàbí kẹ́ ẹ pè mí. a kì í bá àmọ́ bẹ́ẹ̀ bá wọnú gúrúùpù yìí tán o ẹ má sẹ́ndì stíkà o ẹ má sẹ́ndì fídíò tí ò dá o àfẹ́ fídíò àṣìfẹ́ stíkà.
ẹ má yà láriwo ẹ má gbé líǹkì kìnnì kan MTN ní jẹ́wó tó bá tẹ̀ ó rí báyìí àfẹ́ o ẹ darapọ̀ mọ́ wa gẹ́gẹ́ bí ọmọlúwàbí tẹ́ ẹ jẹ́ a kì í bá a mọ̀ ẹ fẹ́ ṣèbéèrè lórí ìrìn àjò yín àwọn akọ́ ọlọ́run ni o á dà yín lóhùn àmọ́ kì í sọ̀fẹ́ àbẹ́ ẹ fẹ́ tọ́jú àrùn ara nǹkan oṣù ń dúdú ń yọ̀ àbí èèyàn ti wọlé ọkọ ó ti pẹ́ ń ṣàwárí oyún ò dúró ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí wa àbámọkùnrin ò lè ṣe gbékégbéké dáadáa ẹ kàn sí wa àbí lórí iṣẹ́ yìí fẹ́ ṣàmójútó ẹ kàn sí wa ayé wa kò ní yẹ ẹ lẹ́ o gbogbo ẹ̀yin yẹn wá tẹ wà lájò àdákìrì roko àìmọ́bọ̀ alẹ́ o ìdàkìrì roko àìmọ́bọ̀ alẹ́ o pálápàá ní dẹ̀dẹ̀ bá rògbòn bọ́ bá rọ̀ṣà ilé ní fàbọ̀ sí o ẹ̀ní gbé sájò àgbàrá kì í balẹ̀ má fọwọ́ kọ̀ nǹkan àjòtẹ́ lọ ẹ gbé dáadáa sí o ẹ gbé dáadáa sí o ìyá jẹ́lọ àjẹbọ̀ ní jẹ́gi ẹ̀bá ojú ọ̀nà ẹ̀ní jí àlájò ẹ̀ní jí àlájò ẹ̀yin tẹ́ wálé náà ẹ̀ní jíya o níjọ́ wọn ti dá ọ̀bọ fúnra ọ̀bọ ní júwe ibi tó lówó orí ọ̀fẹ́ wọn sí nídìí ẹ̀ ìran ọ̀bọ ní fẹ́ wọn ṣe fáàrí lẹ́yìn ọkọ̀ gbogbo títí ń gbọ́ mi ẹ̀ní dáná wọn ò ní da àbọ̀ ní lọ́rùn o gbogbo ibikíbi tọrọ kálukú kù díẹ̀ káàtó sí ọlọ́run ọba ọ̀gá ògo ẹ bá ń gbomi ìtura síbẹ̀ o gbàǹjo lásán gbèsè àwọn ọ̀kà èèyàn burú wọn a máa dá wọni lọ́rùn láì gbowó ayé ò ní daṣọ gbèsè bọ̀ yín lọ́rùn o kòkòrò ajẹnirun kò ní wọnú ọjà yín o ẹ̀yin náà sọ ẹnu yín o ṣìṣe jẹ́jẹ́ o ire o ire kàbìtì. mo wà lórílẹ̀‐èdè Bẹ̀nẹ̀ báyìí wà ti dédé gà kan níbi Túndé Motors ọ̀gbọ́ àti dé Túndé Motors orí station kan lọ́ọ̀kan ìyànà kéní ìyànà kejì ìyànà kẹta ìyànà kẹrin ràrìn síwájú orí igi ńlá kan wájú ilé kan igi náà sí wẹ́rẹ́wẹ́rẹ́ nílé ìwọ̀bẹ̀ ọba mi ń bẹ eré o dára fún wa kò ní yẹ ẹ lẹ́ fún wa o.